Níṣe ni mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Mo kí gbogbo àwọn ènìyàn tó ní àǹfààní àti máa wo èmi David Adéníjì. Àdúrà wa gbà. Kí ni mo ní fún wa lọ́jọ́ tòní? Òun náà ni wípé iṣẹ́ ètò àdúrà tó dájú fún oúnjẹ ojú oorun. Tí a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ ojú oorun, mo ti ṣàlàyé dáadáa wípé oríṣiríṣi oúnjẹ ojú oorun ló wà. So oúnjẹ tó dáa wà, oúnjẹ tí ò dáa wà. Ẹ̀rín á ti pa ọ̀pọ̀lọpọ̀ mo sọ pé oúnjẹ tó dáa wà. Now, tí a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ ojú oorun, àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé láti ọ̀dọ̀ àwọn áńgẹ́lì ni, òun lè mí pè lóúnjẹ dáadáa o. Ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn ni, òun ni oúnjẹ tí ò dáa, tó jẹ́ pé wọ́n máa ń lò láti lè fi ba ayé ènìyàn jẹ́. Ṣùgbọ́n ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà. Ǹjẹ́ ẹ mọ̀ wípé oúnjẹ tó dára kò wọ́pọ̀, ṣùgbọ́n oúnjẹ ìbàjẹ́ láti ba ayé ènìyàn jẹ́, láti mú ẹni tó wà ní ipò gíga wálẹ̀, òun ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ojú oorun tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ ní ayé òde òní. Ṣùgbọ́n kí n má fi ọ̀rọ̀ gùn torí àkókò wa, mi ì fẹ́ dá wa lágara rárá. Kí la fẹ́ ṣe? Nítorí pé a mọ̀ pé tí èèyàn bá jẹ oúnjẹ ojú oorun ní àkókò yìí, ó jẹ́ ọ̀nà tí àwọn ọ̀tá fi máa ń wọlé sí ènìyàn lára, tí wọ́n fi máa ń pa ènìyàn lára, tí wọ́n fi máa ń wọlé sí èèyàn, tí wọ́n fi máa ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. Ẹlòmíràn tó bá jẹ oúnjẹ ojú oorun, àìsàn ló máa mú wá. Ẹlòmíràn tó bá jẹ oúnjẹ ojú oorun, ìjákulẹ̀ ló máa mú wá. Ẹlòmíràn tó bá jẹ oúnjẹ ojú oorun, kàkà kí ọ̀nà máa ṣí, ọ̀nà máa dí ni. Ṣùgbọ́n lórúkọ Jésù, ọ̀nà ò ní dí mọ́. Ìwọ tó ní àǹfààní àti máa gbọ́ mi, sáré lọ ṣe iṣẹ́ yìí tó bá ti jí, tó bá rí mọ̀ pé ó jẹ oúnjẹ ojú oorun. Gbàrà tó bá jí, láì tí sọ̀rọ̀ sí ẹnikẹ́ni, sáré lọ wá kọ́ọ̀pù ẹ, lọ mú kọ́ọ̀pù, bu omi sí. Tó bá ti bu omi sí, wá ka Psalm 114 sí ní ìgbà méje pẹ̀lú orúkọ mímọ́ yìí, já. Báwo la ṣe fẹ́ ṣe? Ẹ máa pe já yìí ní ìgbà méje. Ẹ máa ka Psalm yẹn lẹ́ẹ̀kínní. Ẹ tún pe já yẹn ní ìgbà méje. Ẹ tún ka Psalm yẹn lẹ́ẹ̀kejì. Ẹ tún pe já ní ìgbà méje. Ẹ tún wá ka Psalm yẹn títí Psalm yẹn fi máa pé ẹ̀ẹ̀méje. Ìbá jọ́kùnrin ni, ìbá jọ́bìnrin ni, ẹ̀ẹ̀méje lẹ máa ka. Tẹ bá ti wá ka tán, ẹ gbàdúrà bẹ́ẹ̀ ṣe fẹ́. Gbogbo májẹ̀mú oúnjẹ ojú oorun Olúwa kó bàjẹ́. Gbogbo oró tí àti ìjàmbá tí oúnjẹ ojú oorun ti fà sínú àgọ́ ara, sínú ayé yín, kọ́ Ọlọ́run kó bàjẹ́. Ẹ gbàdúrà yẹn dáadáa. Lẹ́yìn ìgbà tí a bá ti wá gbàdúrà yẹn tán, ẹ ka ìwé Máàkù 16 verse 17 to 20. Mark 16 verse 17 to 20. Ìyẹn ni Máàkù orí kẹrìndínlógún, báwo la ṣe máa ń sọ yẹn? Máàkù orí kẹrìndínlógún, orí 16, 17, orí kẹtàdínlógún títí dé ẹsẹ̀ ogún. Ẹ má bínú pé Yorùbá yẹn ó ti bá wọn pọ̀. Now, tí a bá ti wá kà tán, Mark 16 verse 17 to 20, ẹ tún wá ka ìwé Lúùkù orí kẹwàá, ẹ wá ka verse 18 to 19. Ẹ wá kà sí, kẹ́ tún gbàdúrà. Ẹ wá mú omi yẹn. Tí ẹ bá ti wá mú, ẹ ní mú omi yẹn tán. Ẹ wá mú ìyókù, ẹ máa fi bọ ojú. Àdúrà wa gbà. Kò ju bẹ́ẹ̀ lọ. Mo gbàdúrà fún ọ. Ìwọ tó bá lè ṣàmì, mo fẹ́ kó kọ́mẹ̀ntì àmín níbi tó wà yẹn. Mo fẹ́ kó ṣàmì dáadáa. Lágbára Ọlọ́run lórúkọ Jésù, gbogbo ohun tí ṣe májẹ̀mú ọfà òkùnkùn, ọfà oúnjẹ ojú oorun, oró tí oúnjẹ ojú oorun tó ti dá sínú ayé rẹ, sí àgọ́ ara rẹ, Ọlọ́run bàjẹ́ báyìí. Mo fẹ́ kó share fídíò yìí o. Mo fẹ́ kó share fídíò yìí káàkiri. Bó ṣe ń share ẹ̀, wàá rà àánú gbà. Bó ṣe ń share ẹ̀, wàá rógo rẹ lò. Bó ṣe ń share ẹ̀, gbogbo májẹ̀mú oúnjẹ ojú oorun, Ọlọ́run bàjẹ́ lórí ayé rẹ. Lọ bẹ̀rẹ̀ sí rí àánú gbà. Lọ ṣe iṣẹ́ tí mo ní kó ṣe o. Ògo ni fún Ọlọ́run. Má gbàgbé. Ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí Facebook page mi, mo fẹ́ kó like ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí wàá máa bá pàdé ńbẹ̀. Prophet David Adéníjì fire. Prophet David Adéníjì fire. Mo fẹ́ kẹ́ ẹ múra sí dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ lọ like page yìí. Tó bá dẹ̀ jẹ́ lórí YouTube ni, ẹ subscribe sí àwọn fídíò yẹn. Àdúrà wa gbà. Àní dààmú, àní ṣe lásán. Jésù Olúwa wa. Èmi ni ọmọ yín, wòlíì David Adéníjì. God bless every one of you. Mo fẹ́ ká mọ̀ wípé àdúrà ló ń gbà. Agbára kọ́. Torí ẹ ní Jésù ṣe sọ́nà Bíbélì wípé nínú ìwé mímọ́ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti ní àìsàárẹ̀. Àdúrà wa gbà. Àní ṣe lásán o. Ẹ ṣé púpọ̀ o. Bá ń kí gbogbo àwọn ènìyàn yín níbẹ̀. Ẹ ṣé o.